fura o ọmọ àdàmà o torí ayé bẹ́lẹ̀. ilá ò fura ilá kọ́ lórí o ìkan ò fura ìkan bá wẹ̀wẹ̀ jẹ. gbogbo ayé káyé ká wáyé ká máa fura o. ìfura lóògùn àgbà lọ́mọdé lágbà ẹ máa fura. ẹ fura everybody kẹ́ ẹ fura. ẹ fura everybody kẹ́ ẹ fura. Ebura bari foki ebura, ebura everybody ebura. Ebura everybody ebura. Ebura everybody ebura. Pasa fura pasa jano. Fura rárá àjájì ẹ̀yin kúlẹ̀ lọ́tà wa ilé láṣẹ ní pé ẹni abínibí ń dẹ̀ ní o. gbogbo alàgbà ló dánú délẹ̀ ẹni kò mèyí sínú rún jọjọ ẹni ọ̀rẹ́ dá má fi ṣe bínú ẹni abínibí ń dẹ̀ ní o. àbárí bọ́ǹgì ẹni afẹ́ lamọ̀ ẹni kò mẹ́ni tó fẹ́ ní a ò mẹ́ni fẹ́ wá dénúdénú. Everybody get ebura o. Ebura everybody get ebura. Orin ti bàrí fọ́nkì lẹ́ńgbọ́ ọmọ bàlákẹ́ o. Ó yá ebura everybody ebura. Bàrí ṣókì ebura everybody ebura. Onílé ò bá fura, mo ṣàṣe bolè ní oko àkọ́jí. Bàrí ṣókì ló ń gbọ́ ẹ̀ dé wálé ọmọ Mr. Fuji dé ìka mi àrẹ àyíké o. aláùsá ti sọ ní lọ́wọ́ wọn lọ́wọ́ ẹni sọ ní ta ò mọ̀ o. aláùsá ti lóye ọba ìláyé. ẹ fura everybody ká ẹ fura. ẹ fura everybody ká ẹ fura. ẹ fura everybody ká ẹ fura o. Ebura everybody ebura. Orin ti bàrí ṣókì lẹ́ńgbọ́ yẹn mọ́ mi àkànjí o. Ebura o ebura o ebura o ebura o. Ebura. Láàrin ẹbí ni. Ebura. Láàrin ọ̀rẹ́ ni. Ebura. Nínú ilé ni. Ebura. Tó dàbò ṣe lóde. Ebura. Láàrin ọ̀rẹ́ ni. Ebura. Bó ṣe lẹ́yìn gẹ́gẹ́ bó ṣe níbikíbi bó ṣe láyé káyé o. Ebura o ebura o ebura o ebura ebura. Ebura o. Ebura o ọmọ àdàmà o torí ayé bẹ́lẹ̀. ilá ò fura ilá kọ́ lórí o ìkan ò fura ìkan bá wẹ̀wẹ̀ jẹ. gbogbo ayé káyé ká wáyé ká máa fura o. ìfura lóògùn àgbà lọ́mọdé lágbà ẹ máa fura. ẹ fura everybody kẹ́ ẹ fura. ẹ fura everybody kẹ́ ẹ fura.
fura o. Ẹ fura everybody ẹ fura. Everybody ẹ fura. Orin ti bàrí fọ́nkì lẹ́ńgbọ́ ọmọ bàlákẹ́ o. Ó yá ẹ fura everybody ẹ fura. Bàrí ṣókì ẹ fura everybody ẹ fura. Bónílé ò bá fura, mo ṣàṣe bolè ní oko àkọ́jí. Orin bàrí ṣókì ló ń gbọ́ ẹ̀ dé wálé. Ọmọ Mr. Fuji dé ìka mi àrẹ àyíké o. Aláùsá ti sọ ní lọ́wọ́ wọn, lọ́wọ́ ẹni sọ ní ta ò mọ̀. Aláùsá ti lóye ọba ìláyé. Ẹ fura everybody ká ẹ fura. Ẹ fura everybody ká ẹ fura. Ẹ fura everybody ká ẹ fura o. Ẹ fura everybody ká ẹ fura. Orin ti bàrí ṣókì lẹ́ńgbọ́ yẹn mọ́ mi àkànjí o. Ẹ fura o, ẹ fura o, ẹ fura o, ẹ fura o. Ẹ fura. Láàrin ẹbí ni. Ẹ fura. Láàrin ọ̀rẹ́ ni. Ẹ fura. Nínú ilé ni. Ẹ fura. Kódà bó ṣe lóde. Ẹ fura. Láàrin ọ̀rẹ́ ni. Ẹ fura. Bó ṣe lẹ́yìn gbé ni. Ẹ fura. Bó ṣe níbikíbi. Ẹ fura. Bó ṣe láyé káyé o. Ẹ fura. Ẹ fura o, ẹ fura o, ẹ fura o, ẹ fura. Ẹ fura. Ribi nice àti kéwà arábà ń bí. Ẹ fura o. Ẹ fura o, ọmọ àdàmà o, torí ayé bẹ́lẹ̀. Mo lè gòkè, mo lè sọ, mo lè tàpá, mo lè fọn. Àyè ń pọ̀n pé ẹranko bí erin ò sí nígbó, wọ́n lẹ́yẹ bí ọ̀kín ò sí lọ́dàn. Ìwọ wá ti gbàgbé pé ọjọ́ kan ń bọ̀ tí Ifá ó pẹran, tó pẹ̀lẹ́ ó pẹran, tíyàwó lọ́ta tí ò sì ní jẹ́ ń bẹ̀. Torí wípé ẹni ó wà láyé ló lókè òkè ọ̀hún. Ẹni Haúsá bá wá ń kí ní Ṣàngó kù
onítọ̀hún sì ń bẹ láyé ni béèyàn bá ti kú sọ̀nù ò sí mọ́nú o. Erin wá kú mọ̀ǹkúdù fi jẹ, ẹfọ̀n kú mọ̀ǹkúdù fi jẹ, mọ̀ǹkúdù wá kú ó wá kẹ́ni tí ó jẹun. Ọ̀rọ̀ wá di màálù kú ó fìṣẹ́lẹ̀ fáwọ torí wípé kò fura lórí òwe èbó tó ní a stitch in time saves nine. A stitch in time. Èbó ló pa lówe, èbó ní a stitch in time saves nine. Ká tó dáyé ìní wọn ti ń ṣiṣẹ́. Ká tó dáyé ìní wọn ti ń lògbà. Ká tó dáyé ìní wọn ti ń jayé. Ká sì tó wá délé ayé ńláláyé tí ń ṣàyé. Ìgbà tá a dé iná là bá wọn ṣayé. Bá a bá sì tún lọ tán àláyé ò tún mọ́ ṣàyé lọ ni. Àṣejù ohun gbogbo ó kúrú jọjọ. Gbogbo nǹkan tẹ́dà bá ń ṣe láyé tó bá ti fàṣejù bọ́ àpò ìdárú nǹkan bẹ́ẹ̀ kì í sábà dáa. Lòyìnbó fi sọ̀rọ̀ tó yìnbó pa lówe tó wí pé too much of everything is bad. Bójú omi lèèyàn máa mú béèyàn bá mu omi lámùjù yóò yọ olúwa rẹ̀ lẹ́nu. Bójú oúnjẹ lèèyàn máa jẹ béèyàn bá jẹ lájẹjù yóò hàn olúwa rẹ̀ léèmọ̀. Ohun gbogbo tẹ́dà bá ti kàṣejù bọ̀ nílé ayé àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ọrú nǹkan bẹ́ẹ̀ kì í sábà dáa lọ́pọ̀ ọgbà. Tára bá wá béèrè fún sinmi ẹ̀jẹ̀ á fara nísinmi. Kòókòó jàǹjàǹ ara ni ó padà wá fàbọ̀ sí. Pánsá ò fura, pánsá jáná, àjà ò fura, àjà jì. Onílé tí ò bá fura olè ó kò lẹ́rù lọ ni. Tọ́jú ara rẹ àti ẹ̀kọ́ rẹ bí Apostle Paul ó ṣe wí nínú Bíbélì mímọ́. Ó ní tọ́jú ara rẹ àti ẹ̀kọ́ rẹ. Ìlera lọ́rọ̀ lágbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fura. Ẹ kú déédéé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀fura. BSC rédíò náà láṣẹ wà tá a ti ń gbòǹsáfẹ́fẹ́. Àṣà ọ̀pẹ lóko bẹ́ẹ̀ rí. Ẹ má bínú wípé ó tó bí ìṣẹ́jú bíi mélòó kan bí ìṣẹ́jú bíi mẹ́jọ sí mẹ́wàá ká tó gòrí ètò ẹ̀fura. Ẹ má bínú àtọ̀rọ̀ àforíjì. BSC rédíò ibẹ̀ náà la kalẹ̀ sí lálẹ́ òní tá a ti ń gbòǹsáfẹ́fẹ́ ètò ẹ̀fura níbẹ̀ nínú àtẹ́gùn lọ́wọ́lọ́wọ́ tí ń bá tẹ́gùn wọ làkàdé. BSC rédíò ń bẹ l'Amẹ́ríkà ìlú Dallas lólú iléeṣẹ́ BSC rédíò wà. Àmọ́ orí ayélujára ní BSC rédíò ti ń transmit káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé.
tẹ́ ẹ bá wá fẹ́ darapọ̀ láwọn olólùfẹ́ ètò ẹ fura lọ́jọ́ Friday ọjọ́ Jímọ̀ láago 9 alẹ́ sí 10 àbọ̀ ìletò ẹ fura ń gorí afẹ́fẹ́ ní DNC rédíò. ẹ lè máa gbọ́ wa lórí kọ̀ǹpútà yín. ẹ lè máa gbọ́ DNC rédíò kẹ́ ẹ máa gbádùn ètò ẹ fura lórí kọ̀ǹpútà yín. ẹ lọ sí wẹ́bsáìtì wa ní www.distinctradio.com. ẹ bá ti lọ sí wẹ́bsáìtì wa ní www.distinctradio.com tàbí kẹ́ ẹ ṣàwárí DNC rédíò lórí ìtúni app tàbí lórí iTunes àti DNC rédíò àti Distinct rédíò ọ̀kan náà ní méjèèjì. bẹ́ẹ̀ bá ti ṣàwárí DNC rédíò lórí ìtúni app tàbí lórí iTunes, à ń bẹ lórí Android, a sì ń bẹ lórí BlackBerry World. tẹ́ ẹ bá wá fẹ́ máa gbọ́ ètò ẹ fura bí ti ń jáde lókìlọ̀kọ̀tì ní DNC rédíò látòrí fóònù yín, ẹ̀yin ẹ sáà ti pé 857-232-0137. kété lẹ́sìn máa gbọ́ DNC rédíò ẹ̀jẹ̀ tó pè nọ́mbà fún yín 857-232-0137. òní nọ́mbà tẹ́ fi pè tẹ́ fi kọ̀nẹ́ẹ̀tì DNC rédíò látòrí fóònù yín tẹ́ sì máa jẹ̀gbáládùn gbogbo àwọn ètò wa tá a ti làálẹ̀ lọ́kan ọ̀jọ̀kan, gbogbo àwọn ètò alárinrin àtàwọn orin tó gbámúṣé tí ń jáde ní DNC rédíò. bẹ́ẹ̀ bá ti pè nọ́mbà lórí fóònù yín kétékété lẹ́ẹ̀mọ̀ gbọ́ DNC rédíò tẹ́ sì máa jẹ̀gbádùn ètò ẹ fura. ẹ wá gbọ́ o, ààyè wà láti ṣèpolówó tàbí ṣèpolongo ọjà yín ní DNC rédíò tàbí lórí ètò ẹ fura. ǹjẹ́ Ọlọ́run Olódùmarè, mo tún dé lọ́sẹ̀ yìí o, mo wárìrì, mo túbá, mo sì wárìrì, mo forí balẹ̀ fún ọ níwájú ìtẹ́ àánú. mo wá ń béèrè nǹkan mẹ́ta nǹkan mẹ́ta tó fara pẹ́ra wọn. ayé wa rò wípé ọ̀kan ṣoṣo ni. ọgbọ́n là á fi lòlé ayé, ìmọ̀ là á fi tòlú, òye níjà fi làákàyè gbọ́rọ̀ kalẹ̀ tí fi nítumọ̀ tó níláárí létí gbogbo ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí ń bẹ lókè èèpẹ̀. ǹjẹ́ ó yá Olódùmarè, ọgbọ́n, ìmọ̀ àtòyé mi dàkún lórí ètò ẹ fura. Ọmọ àtòyè sọ ayé wa. Oyè pẹ̀lú sọ ayé wa. Ọkọ̀ pẹ̀lú yẹ. Sọ̀kalẹ̀ sórí mi, kó sọ̀kalẹ̀ sáyà mi, kó sọ̀kalẹ̀ síkùn mi, kó sọ̀kalẹ̀ sọ́kàn mi. Béèyàn ò bá lọ́gbọ́n lórí kò fọ́n mi.
àlùwàyà. láláìsí mọ̀ ìjìnlẹ̀ ó dàbí àlejò tó dóríta mẹ́ta tí ò mọbi tó máa yà sí. ọgbọ́n ìmọ̀ òye tí lọ síwájú fi máa dé. Elédùmarè dákun wí fún mi. irú ọmọ tó fòkun sán ló máa nínú bíbélì. tó fi jẹ́ tẹ́kù bá sọ̀rọ̀ ó ń gbọ́. tẹ́jà bá fọ̀hún ó ń gbọ́. bẹ́yẹ bá ń ké ó ń gbọ́. bíjì bá ń jà sọ ló ti mọ bó ṣe jẹ́. bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. akọni mama ń gbèdé bàbá wa kọ́ mi nítorí kò mọ̀ ọmọdé ni mo jẹ́. Distinct furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture gbàlódé tó bòde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct furniture ní ẹ ká lọ. online shopping wà ní Distinct furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́ọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìlọrọ̀ bá ní sọ̀rọ̀ Distinct furniture 952-212-6527 Distinct furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Rocks of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi níbi gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọ̀nà Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀-èdè Yorùbá tó gbọ̀ngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Rocks of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Europe lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ń lọ ní Rocks of Africa Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. tá a bá ń sọ nípa kábàánifẹ́ ránṣẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà kásẹ̀ bá ní gbèrò ọ̀hún láyára bí àṣà lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin ọjọ́ 7 sí 10 tẹ́rù yóò sì ní dín kan ṣoṣo Global Logistics LLC lẹ́dọ̀dùmarè fún ṣe wọ́n sì tún bá ní fẹ́ ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Amẹ́ríkà United Kingdom àti lórílẹ̀‐èdè Ghana bó jẹ́ lójú òfurufú ni àbí lórí omi iléeṣẹ́ Global Logistics LLC ń bẹ ní
2435 South Collins, Arlington, Texas. ẹ má wulẹ̀ fàkókò dọ́là ohun tó kù lókè yìí sì tasọ̀ ọgbẹ́ ẹgbà Global Logistics LLC lọ wọ́n sì bá yín fẹ́ ròyìn ránṣẹ́ pẹ̀lú rọrùn àwọn náà ni wọ́n sì bá yín ṣe kíláàrí ẹrù ọ̀hún láàánú náà yín lé pè ní elédo ẹ pè Global Logistics LLC lórí aago 817-299-8922 tàbí 817-259-3674 ẹ̀yẹ tí ó dorí korò bí àdéhùn tí sí Global Logistics LLC. bèbí mi ṣọ́kọ̀lọ̀ ẹ o kájọ máa rọ́ọ̀kì. àgbà ló tóró lọ ọba ló téyìn rí fan Sẹtẹnísè Jewelries tó kalẹ̀ sí 3269 98 Circle North Brooklyn Park ní Minnesota lamẹ́ríkà àwọn níta jewelry àti lace fabric tó jojú ń gbèsè tẹ́ bá wá fẹ́ ró dẹ́dẹ́ tẹ́ fẹ́ kàn dúdú lọ́jọ́ ayẹyẹ yín ẹ má yà sọ́tún ẹ sì má yà sósì Sẹtẹnísè Jewelries ní kẹ́ ẹ lọ tààrà fún unique classic àti elegant design fún onírú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe bá a ti rìn lákòóní ilé láti kẹsàn-án ròde ẹni ó bá wà mójú ògún ni ẹjọ́ pàbínrè Sẹtẹnísè Jewelries ni tó bá dibi yẹrí etí ẹ̀gbọ́rùn àti tọwọ́ àwọn aṣọ léèsì tó kún dẹ́dẹ́ ti gbẹ́wọ̀ ẹ̀ ní yọrìkété 651-235-7523 ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ̀ tó gbọ́ nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí 651-235-7523 wẹ́bsáìtì wọn ni www.sẹtẹnisejewelry.com Sẹtẹnísè Jewelry ọ̀gá nìkan láwùjọ òkúta. sàmájọ́ máa ń lọ bá ibà o. ẹ káàbọ̀ padà sórí ètò ẹ fura ìlera lọ́rọ̀ ńlá pàkọ́lé ntẹ́lẹ́dùà tún ní amúwá lọ́sẹ̀ yìí lórí ètò ẹ fura ìlera lọ́rọ̀ ńlá yànnàná rẹ̀ tá a pìyàmọ́ tá a sì pabìyàbìdún rẹ̀ lọ́sẹ̀ yìí. tá a bá ń sọ̀rọ̀ nípa ìlera à ń sọ nípa àlàáfíà nínú àgọ́ ara ọmọ ènìyàn a sì ń sọ nípa okun nínú egungun nínú iṣan ara nínú ọpọlọ àti nínú omi àtẹ̀jẹ̀. Look around. béèyàn bá ti lálàáfíà ní gbogbo oríkèéríkèé ara tá a dákọ̀ ohun olúwa rẹ̀ ti nílera nù ẹ̀ ń bá wa nílera ló lọ́rọ̀ bàbá sọ̀rọ̀ nípa pé èèyàn lọ́rọ̀ ọrọ̀ la lè pè é lédè ìbò a lè pọ̀rọ̀ ní ọrọ̀ a lè pè ní wealth. torí wípé bá a ti sọ níbẹ̀rẹ̀ ètò ẹ̀mí ọba ń bẹ láyé ẹ̀mí tí bá mí ọmọ ẹ̀dá ádámọ̀ tó bá sì wà lókè èèpẹ̀ làwùsá òkè ní Ṣàngó ń kù irú ẹni bẹ́ẹ̀ èmi ó sì lóko òkè ọ̀hún béèyàn bá wá ti sílẹ̀ kóra bí aṣọ Ṣàngó ò sí mọ́nú o béèyàn bá wá tì kú onítọ̀hún mí ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ ò nílera pípé a lè sọ wípé irú èèyàn bẹ́ẹ̀ kò ní ọrọ̀ kankan torí wípé kíní tó àlàáfíà kíní tó àlàáfíà ìlera lọ́rọ̀. bó wá nílera tiẹ̀ bó wá nílera tèmi
bó o ní ìlera tẹ̀yìn bó o ló sì jẹ̀yìn lógún tó. Báwo làlàáfíà ara rẹ ṣe pàtàkì tó lọ́kàn àyà rẹ. Òdodo ni wípé kò sẹ́ni tí ò fẹ́ àlàáfíà. Kò sẹ́dá kankan tí ń bẹ lókè èèpẹ̀ tí ń bẹ láyé tí ò nífẹ̀ẹ́ sálàáfíà. Gbogbo èèyàn ní ń fẹ́ àlàáfíà, gbogbo ẹ̀dọ́ gbogbo ọmọ adarí wọ̀run ìní ń fẹ́ àlàáfíà. Kò sẹ́nì kan ṣoṣo tí ń bẹ tí ò ní fẹ́ kára òun le. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà nípa ìkíyèsára ọmọ adarí wọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ewu ní ń dojúkọ léra ara wa. Ọ̀pọ̀lọpọ̀ ewu ní ń dojúkọ ìlera ara mọ́ àwọn ọmọ ẹ̀dá ádámọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ewu ní ń dojúkọ léra wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló sì ti ṣòfò nípasẹ̀ àìbìkítà fún ìlera ẹni. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti pàṣẹ rẹ̀ ṣòfò. Ẹ̀já àpèyàmọ̀ ìlera lọ́rọ̀ tá a mú wá lọ́sẹ̀ yìí lórí ètò ìfura. Ẹ̀já àpèyàmọ̀ rẹ̀ sóríṣi ọ̀nà bíi mélòó kan. A ti sọ̀rọ̀ lórí oúnjẹ lórí ètò ìfura. A ti sọ̀rọ̀ lórí oúnjẹ àti mú tọ́píìkì kan wá lọ́dún tó kọjá lórí ètò ìfura. Tá a pè tọ́píìkì ọ̀hún ní oúnjẹ. Ó tiẹ̀ dàbò ń pọ̀ ó dàbí pé tọ́píìkì tá a fi bẹ̀rẹ̀ ètò ìfura gan tọ́píìkì tá a fi bẹ̀rẹ̀ ètò ìfura gan náà nù. Oúnjẹ la pè é. Ọdún tó kọjá ńlá sì ṣètò ọ̀hún níbi NC rédíò lórí ètò ìfura. Kò wá sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ lórí ìlera ọmọ ẹ̀dá tá a ní mẹ́nuba ọ̀rọ̀ lórí tí ń tẹnu wá lọ sínú okùn wa. Kò sí bá a ṣe sọ̀rọ̀ tá a yànnà náà lera lọ́rọ̀ tá a ní mẹ́nuba tí ń gbẹnu wá kọjá tí sì ń gbabẹ̀ rí kọjá lọ sínú odò okùn wa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń tẹnu àwọn ọmọ adarí wọ̀run lọ sínú okùn wa ló lòdì sí ìlera wa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń jẹ, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń tẹnu wá tá ń fọwọ́ wa mú tá a sì ń kì í lọ ẹnu wa tí sì ń gbẹnu wa tí ń gbabẹ̀ lọ sínú odò okùn wa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀hún ló lòdì sí ìlera ara wa tó sì dé ṣokùnfà ẹ̀mí kúkúrú nípasẹ̀ ikú òjijì. Elédùmarè ò ní já rògùn ikú òjijì o. Elédùmarè ò ní jẹ́ kẹ́mi ìwà ó kúrú. Ẹ̀mí tí a ò sì ní gùn nínú àìsàn kò ní gùn nínú àárẹ̀. Àlàáfíà tó péye láàfin ilé ayé wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. Àmọ́ ìlera wa gbọ́dọ̀ ṣe pàtàkì lọ́kàn àyà wa. Ìlera wa ó gbọ́dọ̀ jẹ wá lógún. Ọtí ògógóró títí wọ́n pè lógógóró àkọ́ọ́ lẹ́lòmíì ó máa mu yóò máa mu lámujù. Ògógóró láàárọ̀ kùtùkùtù lẹ́lòmíì yóò máa mu sínú fìfo láì tí ì jẹun. Bí ò jẹun sáà ti fún lọ́tí mu. Bí ti ń bẹ́ líkì bẹ́ẹ̀ náà ti ń bẹ́ ń gbàjà ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tá a ti ń ṣètò lálẹ́ òní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà bẹ́ẹ̀ tó sì wípé ògógóró ọtí àkọ́họ́ọ̀lù tí wọ́n kọ́ jìmù láàárọ̀ ó ti di bárakú wọn ó ti dàpọ̀ ó ti domi ara àtẹ̀jẹ̀ ara wọn. Bẹ́ẹ̀ náà ní sì ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà níbi a ti wá.
ìṣó ní pàrágà ìṣó ní jẹ̀dí ìṣó alẹ́ àtọ̀pẹ́ ẹ̀yìn ibẹ̀lẹ̀ lómi ọ̀kọ̀ọ̀kan jí lómi bá ti ń jí láàárọ̀ kùtùkùtù pàápàá láàrin àwọn oyún tí ẹ̀kọ́ mọ̀ láàrin àwọn awakọ̀ èrò àwọn onípàrágà ní gàréèjì ọkọ̀ wọ́n ti jí lé àtàgò 5 wọ́n ti wà mẹ́ bẹ́lòmí ò tó bẹ́lòmí bá kìí ṣe láàrin àwọn ọkọ̀ nìkan kódà àwọn tẹ́ ẹ rò pé tó di táì márùn bí òṣìṣẹ́ ìjọba kọ́lù ìṣòro ní pàrágà lẹ́lòmí ọkọ̀ yà lọ bí tí ń lọ bí iṣẹ́ rẹ̀ yọkọ̀ yà lọ sọ pàrágà yóò lóun òun lọ rèé má lé òun lọ rèé má fàtọ̀ ògógóró lẹ́lòmí ọmọ àmọ́ láì kí ìpè kankan nú. Dókítà sì ti kìlọ̀ fún láìmọye ìgbà ṣùgbọ́n etí ìkún ló kọ̀ sí mọ̀ràn dókítà. Nínú kíndìnrín méjì nù kíndìnrín bí a ṣe léèbó nù kíndìnrín méjì tẹ́lẹ̀dùn àfi ta lọ́rẹ. Ọ̀kan ti bàjẹ́ nù kíndìnrín ọ̀hún nípasẹ̀ ògógóró mímu. Ògógóró ó ti bà kan jẹ́ nínú kíndìnrín rẹ̀. Irun orí rẹ̀ ó ti kù lẹ́wúlẹ́wú. Ọwọ́ ògógóró nàmbà 1. Ọ̀rọ̀ búkú ohun ẹ̀rín. Gbogbo orun orí ẹlòmíì ló ti dọ̀bálẹ̀. Ojú ti jẹ kòtò. Síbẹ̀síbẹ̀ ọtí mímu rẹ̀ ò sì fìgbà kan dínkù. Nípele ní pèlé sí bí ẹni wọ́n fi ṣe. Lóòótọ́ ayé wọn á mọ̀ fọtí mímu ṣe èèyàn. Ayé àkàmọ́ra ayé wọn á mọ̀ fọtí mímu wọn á mọ̀ fi ṣe èèyàn wọn á mọ̀ dìyàn balaye dìyàn wọn á mọ̀ dìyàn má di ọtí mímu. Iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá ó já mọ̀ wípé ayé lè hun yàn má di ọtí mímu. Wọ́n lè hun yàn má di ọtí mímu. Èrè onítọ̀hún ni wọ́n gbẹ́ láti gbẹ́ èrè rẹ̀ láti gbẹ́ sí gidi láti gbẹ́ èrè onítọ̀hún. Wọ́n sì pẹ̀lú àwọn nǹkan kan láti dárúkọ rẹ̀ lórí ètò ìfura. Wọ́n ti pẹ̀lú àwọn nǹkan kan mọ́. Wọ́n bá ti ń rọ èrè onítọ̀hún lọ́tí. Bẹ́ẹ̀ lọ tí ọmọ wo ní bẹ́ẹ̀ lọ tí ọmọ wo mu lọ́mọ wo nítọ̀ mu níbikíbi ọba wà lóde ayé yìí. Amẹ́ríkà mọ̀ wà London lè ní gbé ibi òkú sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n bá máa rò mi lọ́tí kò sí tí ó ṣẹlẹ̀ sí mi. Ẹnu rẹ̀ ní yọ. Ọbẹ̀ ńlá tíyàwó rẹ̀ ro kà sí tọ̀jẹ̀ ó tán lọ́jẹ̀nu rẹ̀ ọmọ yọ. À ń gbèlú ọba kò ní nǹkan kan sí báyé bá fẹ́ mú ni. À ń gbèlú ọba ìrírí ọmọ gbé àti táfẹ́fẹ́ ọ̀pá fẹ́ débẹ̀ nìkan lọ́wọ́ àwọn ìyá mi àgbà òde. Àwọn afẹ́jú ẹ̀yẹ tí ṣe ń gbangba oko. Gẹ́gẹ́ bí nǹkan ààbọ̀ lórí ètò ìfura tá a pàkọ́lé rẹ̀ ní ìlera lọ́rọ̀ tá a mú wá lọ́sẹ̀ yìí. Ètí ìtẹ̀nu ọmọ ẹ̀dá Ádámọ̀ tí gbàbẹ̀ lọ sínú odò òkun wa
èyí tá à ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ohun tá à ń jẹ ló ní òun ṣe pẹ̀lú ìlera wa. mo wá lè gòkè, mo lè sọ̀, mo lè tàpá, mo sì lè fọ́n. ìgbà téèyàn nílera tó pé ni, ìgbà téègun èèyàn sì pé pérépéré ni, ìgbà tálàáfíà ń bẹ nínú àgọ́ ara èèyàn ni. bálàáfíà ò bá sínú egungun, tí ò sálàáfíà nínú iṣan ara tàbí omi ara èèyàn àtẹ̀jẹ̀ ara rẹ̀ ó lòdì sálàáfíà, kò sí tí onítọ̀hún lè pèsè. ìgbà ń bẹ láyé là ń ṣàyé, ìgbà wà lókè èèpẹ̀ là ń jẹ́ èèyàn. béèyàn bá ti papòdà orúkọ rẹ̀ náà padà ní. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí lèèyàn lè ṣàtúnṣe lórí rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ò yẹ kéèyàn ó mú lọ ẹnu, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan téèyàn tiẹ̀ ń jẹ ṣùgbọ́n téèyàn ń jẹ nǹkan ọ̀hún lájẹjù, téèyàn ń ṣe nǹkan ọ̀hún láṣejù bó ṣe yẹ kó ṣe lọ níwọ̀ntúnwọ̀nsì tọmọlúàbí. nǹkan ọ̀hún ó léwu sí ìlera ọmọnìyàn. ẹ̀yà ti lè kan wo ìlera lọ́rọ̀. ìbálòpọ̀ láàrin ọkùnrin àtobìnrin ńkọ́? oríṣiríṣi àrùn kì í ṣàkóbá fún ìlera ẹ̀dá lèèyàn lè lùgbàdì rẹ̀ nípasẹ̀ ìbálòpọ̀. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́mọkùnrin tí ò tí ì bàlágà yóò sì máa bóbìnrin lò pọ̀. bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin náà tí ò tí ì yọ tán lójú ara, wọ́n sì máa gbò lẹ́sìn káàkiri. ìtàsọ ó ti wọ́pọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tá à ń gbé. teen moms tẹ̀ bá gbọ́ teen moms, ìyẹn ni àwọn ọ̀dọ́mọbìnrin tó ti lọ rè bímọ fún ó tó pé ọmọ ọdún méjìdínlógún. ìbímọ ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni ó ti bímọ. kò sí nǹkan kan tó wà nídìí rẹ̀ tó jù wípé àìlè kíyèsára ni. ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ èmi sì ń ṣàkóbá fún ìlera ẹ̀dá. èmi ò ní kẹ́ ẹ̀bùn ọmọ sùn rárá o, ẹ̀mí ìjà síra wa gbọ́. èmi ò ní kẹ́ ẹ̀bùn ọmọ sùn rárá, kó sáà ti kìran bàbá tèmi ní o. àbí tí mo sọ òye yín, n ò ní ẹ̀bùn ọmọ sùn rárá, kó sáà ti kìran bàbá tèmi. àwọn àgbàlagbà náà ń kọ́ bí òkú kọ lọkùnrin bí ó ti máa gùn káàkiri ayé, kò fojú kò mọ́ra, àfi tí wọn ò bá wọ síkẹ́ẹ̀tì fún ni ò ní gbìyànjú àti yẹ tí mẹ́ńbẹ́ wò. àkóbá tí irú nǹkan bẹ́ẹ̀ sì ń ṣe fún ìlera kì í ṣe kèrémí. àbúrú tí irú nǹkan bẹ́ẹ̀
tí mú bá ìgbésí ayé ọmọnìyàn níbi à ń gùn káàkiri ní òkúkọ ibẹ̀ lọ́kọ ti kàgbákò tó sì dàgbésí ayé wọn rú tó dàgbésí ayé wọn rú di lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí nípa ń gùn káàkiri ní òkúkọ òkúdú kò mọ́ra ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ kúkúrú ọkọ̀ gígùn pàṣẹ irú nǹkan bẹ́ẹ̀ lọ́dàbí sí ayé ọ̀pọ̀lọpọ̀ rú ètò òṣùnà wọn sì dorí kodò àrùn tí àrùn tó wà ti bá tó ti pàṣẹ rẹ̀ jáde àrùn tí gbowó mi bíi kàlùkàlù tó sì ti pàṣẹ rẹ̀ tó sì wọlé sínú àgọ́ ara wọn. owó bàbá wa tán kẹlẹ àrùn sì tán níkùn owó tán kẹlẹ àrùn ọ̀tán kùn ìyàwó 4 àlè 6 ìbí ọba sùn lónìí ibẹ̀ kọ́ ni ó sùn lọ́la alákọ̀rí wọ́n sì ń ṣeré ó sà fún ìyàmọ́kó ìkìlọ̀ ìyá mi àgbà kí ògún ọmọ gbọ́ ni òta ìtàn náà wọ̀ méjì ọ̀ka ní bẹ́ẹ̀ ni bámọ̀tẹ́kùn ní ẹnìkan ọmọ. ìwádìí Yorùbá ìwádìí ìjìnlẹ̀ Yorùbá ó sì tún fìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ogun àìrí ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun tó ṣòro ṣẹ́ tó sì wípé kápá babaláwo kápá oníṣègùn àpá aláàfáà àpá wòlíì kápá àwọn tó kárò ogun bẹ́ẹ̀ ọ̀nà àmọ́ jìn irú ọ̀pọ̀lọpọ̀ ogun táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí ló jẹ́ wípé nípa àbálòpọ̀ irú ogun bẹ́ẹ̀ ló fi ráyè wọnú ilé ayé ọ̀pọ̀lọpọ̀ èyí. Ogun ológun ìṣòro oníṣòro a máa wọlé sínú ayé ọkùnrin tóbìnrin nípasẹ̀ ìbálòpọ̀. Ìwádìí ìṣẹ̀pọ̀n ìjìnlẹ̀ Yorùbá ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Ogun a máa ti pàṣẹ ìbálòpọ̀ a máa ti pàṣẹ rẹ̀ wọlé sínú ayé a máa ti pàṣẹ rẹ̀ wọlé sínú ayé èèyàn. Bí òkọ rẹ̀ náà ní tí í ṣe ló sì pé àbòbò ológo mọ́lẹ̀ bámbám. Ìwọ arábìnrin náà kọ́ ntọ́ sọ̀dọ̀ ń jẹun ó sì wípé kò sẹ́ni ìwọ lè kásọ̀ rẹ̀ ókè fún kò sọ́kùnrin tí ò lè torí rẹ̀ fún tó lè tara rẹ̀ fún torí owó. Ó ti bìlífù pé ìtọ́lọ̀ ń fún ọ lọ́fẹ̀ẹ́ òun. Ó ti bìlífù pé ìtọ́lọ̀ ń fún ọ lọ́fẹ̀ẹ́ bó ní dáhùn gbogbo tó bá ń wá. Níwọ̀n gbà tó bá sì ti ń bẹ́ẹ̀ kò sí tó ń fẹ́ tí ò ní tọkùnrin ọ̀hún ò ní ṣe fún ọ kò sí tó ń fẹ́ tí ò ní tẹ́ ọ lọ́wọ́. Ọ̀rọ̀ rẹ̀ béèrè fún ìyá alágbájá àtàkátà tó fẹ́ fi ṣèwé ìgbélú l'Amẹ́ríkà. Yàrá tó fowó ara rẹ̀ gbà yàrá tó fowó ara rẹ̀ gbà lóòtẹ́ẹ̀lì ibẹ̀ ló pàdé ọsibítù lọ́gbà padà orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìtìjú.
kò sì rí ìwé ọ̀hún kò rí ṣe. àwa ò yọ ẹnikẹ́ni lórí ètò ẹ̀fúra àfikún àfihàn ìṣepá yọ ẹnikẹ́ni lórí ètò ẹ̀fúra àṣìfẹ́nikẹ́ni àfẹ́nikẹ́ni ṣe yẹ̀yẹ́ tàbí ṣe pa mẹ́ẹ̀dẹ̀ lórí ètò ẹ̀fúra. a kàn síra wa létí ni tẹ̀tà bá bó wá àfi síra wa létí ni a sì fi kọ́ra wa lọ́gbọ́n ìlẹ́kùn àti fi ń là wá lóye torí wípé gbogbo ọgbọ́n gbogbo ìmọ̀ gbogbo ń tá a bá mú wá lórí ètò ẹ̀fúra àgbékalẹ̀ lọ́wọ́ ọba ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí máa wí gbogbo ìgbà. ìta bá yànnà náà rẹ̀ lórí ètò ẹ̀fúra ohunkóhun tá a bá kìyàmọ́ rẹ̀ lórí ètò ẹ̀fúra níbi NC rédíò. ohun tá a bá wá mú wá ohunkóhun tá a bá mú wá tá a sì yàbí tá a pabì tá a yàbí tó rẹ̀ lórí ètò ẹ̀fúra níbi NC rédíò àgbékalẹ̀ elédùà fúnra rẹ̀ ni. torí wípé ọlọ́run ọba fúnra ara rẹ̀ ló gbé ètò ẹ̀fúra kalẹ̀ níbi NC rédíò wípé ká máa fi kọ́ra wa lọ́gbọ́n ká sì máa fi lára wa lóye. ìlera lọ́rọ̀ lápapọ̀ lè tá a mú wá lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fúra. ẹ̀jẹ̀ ń dókè lọ́nà ẹ̀jẹ̀ dẹ́ka polówó ọjà náà ẹ̀jẹ̀ dẹ́ka polówó ọjà bàbá wa padà dé àásùnjú òpó lẹ̀ fẹ́yìn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n onímọ̀ àkáì láti bá wa dá sétò ẹ̀fúra. nọ́mbà tẹ́ fi pè wọlé òní 817-717-5685 lẹ́ẹ̀fi pè wọlé tẹ́ẹ̀fi láǹfààní àti dá sétò ẹ̀fúra. ẹ̀jẹ̀ ìdókè lọ́nà kò tún padà bọ̀. tá a bá ń sọ nípa kábàánifẹ́ ránṣẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà kásẹ̀ bá ní gbèrò ọ̀hún láyára bí àṣà lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin ọjọ́ 7 sí 10 tẹ́rù yóò sì ní dé kan ṣoṣo. Global Logistics LLC lédèdùmarè fún ṣe wọ́n sì tún bá ní fẹ́ ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Amẹ́ríkà, United Kingdom àti lórílẹ̀‐èdè Ghana bó jẹ́ lójú òfurufú ni àbí lórí omi. iléeṣẹ́ Global Logistics LLC ń bẹ ní 2435 South Collins, Arlington, Texas. ẹ má wulẹ̀ fàkókò dọ́là ohun tó kù lókè sí tasọ̀ ọgbẹ́ ẹgbà Global Logistics LLC lọ wọ́n sì bá yín fẹ́ ròyìn ránṣẹ́ pẹ̀lú rọrùn. àwọn náà ni wọ́n sì bá yín ṣe kárí ẹrù ọ̀hún láàrin náà yín lé pèyìn elédo. ẹ pè Global Logistics LLC lórí aago 817-299-8922 tàbí 817-259-3674. ẹ̀yẹ tí ó dorí kodò bí àdéhùn tí sí Global Logistics LLC. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọ̀nà Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀-èdè Yorùbá tó gbọngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, London, France, ní Yúróòpù, lórílẹ̀‐èdè Nàìjíríà
kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ń lọ ni. Heroes of Africa Media Production, God First, the secret of success. Gbogbo gitelegbede bá fọwọ́ bà tó dún ní dún. Distinct furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture ìgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run bá ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct furniture 952-212-6527. Distinct furniture ìlú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Ribi nice àti kéwà arábà mi. You wanna live long, you wanna stay strong. You wanna live long and stay strong. Ọlọ́run ọba ti mú ogun bílẹ̀ afúnni ni wọ́n sọ olóyún abẹ́rẹ́ láì ṣiṣẹ́ abẹ́ ewé ń jẹ́ ogun jẹ́ má ṣe lògùn without doctor's prescription. Mo tẹnumọ́ call on doctor's attention if you need solution. Mo tẹnumọ́. Too much is given, much is expected. Ilera loro, much is Ilera loro. Live long and stay strong. ìwọ sátidé aláboyún ẹ múra o. túbọ̀ bó bá ṣe bí ẹni gbà rẹ̀ àbíkọ́jú máa ṣú. aláboyún oníbòmí náà tó lè lọ kọjá sí ibi tù. onípele ra lọ́rọ̀ o àgbo ṣe dáadáa bá aláboyún ṣùgbọ́n ẹ má ṣe ṣe ìwọ sọ sílẹ̀ o. ẹ ò gbọ́dọ̀ dọ́kùn o láì sáṣẹ dọ́kùn o. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ẹ̀fọn tó gbòòrò adùn lọ́wọ́ àwọn tó rẹ̀rọ. Kẹ́kùlẹ̀ gbàgbọ́ sàfún tọkọ. Cleanliness is essential. Immortalize your potential. Understand the times and your initial. Mọ́tótó borí àrùn mọ́lẹ̀, àṣẹ ní ká ṣe lọ́jú, àyíká aláboyún. Bẹ̀rẹ̀ aláboyún ẹ̀ fọwọ́ wọ́wọ́, ẹ jẹ́ ká ṣètọ́jú àyíká aláboyún. You wanna live long and stay strong.
ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀fúra. Orí ètò ẹ̀fúra náà la sì wà ní DNC rédíò. Ohun tá à ń yànnàná lọ́sẹ̀ yìí la pè ní ìlera lọ́rọ̀. Oògùn wo ni dókítà kọ fún wọn pé o máa lò? Oògùn wo ni dókítà kọ fún wọn wípé kó o máa lò? Àsìkò wo wọ́n sì ní o máa lo oògùn ọ̀hún? Oògùn tí wọ́n kọ fẹ́ lò míì tí wọ́n ní ó lò lẹ́ẹ̀mẹrin lójúmọ́, ẹ̀ẹ̀mejì ní ráyè lò ó, ẹ̀ẹ̀mejì kù kọ́, ẹ̀ẹ̀mejì tó kù kọ́, ó kó tíátíá. Àátà àálùlé ayé ni òjò rántí àti lo oògùn. Àálàálù fẹ́ làwọn fẹ́ lùlé ayé ni òjò lọ́jọ́ gbàgbé oògùn tó gbọ́dọ̀ mọ́ lò. Ọ̀nà wàá dà tírú ẹni bẹ́ẹ̀ ó fi nílera pípé. Àṣìlò oògùn, àwọn dókítà ń pè é nǹkan bẹ́ẹ̀, a sì máa ń ṣàkóbá lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà fún ìlera ẹ̀dá. Àbá lẹ́yìn olóògùn kò lọ àtẹ̀yàn, àbá lẹ́yìn olóògùn méjì tó wá lò márùn-ún kì í ṣe ìgbà náà ló lè sóògùn lò. Bẹ́ẹ̀ lẹ́yìn olóògùn lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ lẹ́ni òun bá lò lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ méjì, àṣìlò oògùn náà ni dókítà ń pè é nǹkan bẹ́ẹ̀. Torí wípé dókítà tó kọ oògùn lẹ́ẹ̀mẹrin lójúmọ́, àwọn ti mọ̀ wípé bọ́ọ̀bá lóògùn ọ̀hún pẹ́ mẹ́rin kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe nínú àgọ́ ara rẹ. Ìwòsàn pípé tó yóò fún ọ, àti ìlera pípé tó yóò fún ọ kò ní fún ọ. Àṣìlò oògùn làwọn dókítà ń pè ní nǹkan bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn ìbò ló tiẹ̀ wá jẹ́ wípé ní wọ́n bá ní kéèyàn ó lò lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́, bẹ́ẹ̀ ni òun bá lò lẹ́ẹ̀mejì, àkóbá tí ó sì fúnrú àgọ́ ara ẹni bẹ́ẹ̀ yóò tún wá kọjá ìṣòro tí ń tìtorí rẹ̀ lóògùn ọ̀hún. Irú ẹni bí ọ̀bà wá lóògùn ọ̀hún bó ti yẹ kó lò, nǹkan tí ń lóògùn ọ̀hún fún, agbára rẹ̀ ó tún wá lékè ń kà sí. Agbára oògùn tí dókítà kọ fún un lákọ̀ọ́kọ́, agbára oògùn ọ̀hún ọ̀wà ní kà mọ́. Ìwé táwọn dókítà sọ wípé àṣìlò oògùn ìnirú nǹkan bẹ́ẹ̀. Àyíká tó rẹwà l'Elédùmarè gbé gẹ́gẹ́ bí ìdínkù distinct furniture. Àyíká tó rẹwà ibẹ̀ l'Elédùmarè gbé. Èèbó sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní cleanliness is next to godliness. Béèyàn bá mọ́ àyíká èèyàn mọ́ tónítóní, bẹ́ẹ̀ náà ni irú ẹni bẹ́ẹ̀ ó sì súnmọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ náà l'Ọlọ́run ó sì súnmọ́ irú ẹni bẹ́ẹ̀ náà tó. Torí wípé ibùgbé tó rẹwà ibẹ̀ l'Elédùmarè gbé. Ẹ̀já fáwọn ọ̀sán láàyè láti bá a dá ìpè tí wọlé, ẹ̀já gbàgbọ́ wọlé tán. Hello. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ kú ọjọ́ mẹ́ta o, Adékúnlé Adéìtẹ́ ló ń sọ̀rọ̀ o láti Baltimore. Ó bàbá ẹ kú ọjọ́ mẹ́ta o. Ẹ lẹ́ o, ẹ kú ètò. Ó àwa nù. Ẹ ṣeun. Ẹ kú déédéé wòye. Àwa nìyẹn o.
Ìlera tẹ́ tún mú wá lọ́tẹ̀ yìí ó jẹ́ ní tó ṣe pàtàkì fún gbogbo wa lọ́mọdé lágbà. Bẹ́ẹ̀ ṣe sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan ọlọ́mọ jẹ́ káyé fi tí ìṣe tiwa kún ẹrù wa. àmì àṣẹ Ìdùmarè. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tí ó jẹ́ pé wọ́n ti bá wọn dìkúta sí ẹrù wọn. Ọlọ́mọ jẹ́ kí wọ́n dìkúta sẹ́rù wa. àmì àṣẹ Ìdùmarè. Àwa náà ká mọ́ fi ọwọ́ ara wa ṣe àfọwọ́fà fúnra wa. Àtẹnujẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ló ń dá àìsàn sẹ́lòmíì lára. Ńgbèyàn bá jókòó ń jókòó ẹ̀kan tó mu 2 lítà kóòkì tán. Ṣé kò ti wá dàṣe jù? àṣejù ti wọ̀. Omi gan tó jẹ́ ntọ́lọ̀ fún wa lọ́fẹ̀ẹ́ lófò béèyàn bá mú jù bí ò tiẹ̀ ní yọ̀yàn lẹ́nu lágọ̀ọ́ ara èèyàn gan ó mọ̀ bí tara rẹ̀ wà lójú kan bó bá jókòó sí. bẹ́ẹ̀ ni. Ẹlòmíì wá rèé àìsàn ó wàá ṣe yóò wá tún lọ lé dókítà bẹ́ẹ̀ ṣe wí wọn ó fún lóògùn ó bá ti lọ́jọ́ méjì wọ́n fún lóògùn kó lò lọ́jọ́ méje tó bá ti lọ́jọ́ méjì tó bá ti rí i pé àárẹ̀ ti ṣe díẹ̀ á bá pàyókù tì ń tí wọ́n fún ọ fọ́jọ́ méje tó lò lọ́jọ́ méjì tí wọ́n ròbó ti lọ ńgbò bá ya àìsàn náà yóò padà wá náà ni. yóò padà wá. toró ṣẹlẹ̀ sẹ́gbọ̀n mi kan ní Nàìjíríà wọ́n láwọn ní ẹ̀jẹ̀ ríru wọ́n láwọn lọ lé dókítà wọ́n wá fún wọn lóògùn nígbò tí wọ́n yá wọ́n tún wá ní ìfúnpá àwọn mọ̀ ṣìgá wọ́n ní àṣebẹ́ náà fún yín lóògùn wọ́n ní mi ò tiẹ̀ lóògùn yẹn mọ́ jàre ó ṣe ló máa ń mú mi tọ̀ wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ mo ní ẹ ti fẹ́ kú nìyẹn because tẹ́ ẹ̀ bá ti lò mọ́ ìtàn tẹ́ ẹ̀ fẹ́ tọ̀ wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ inú sàárẹ̀ lòdì torí àwọn tó fún yín lóògùn wọ́n ti sọ fún pé kò sí ìdádúró ń bẹ̀ ẹ mọ̀ ló lọ ni. Ara tá a fi ń ṣera wa ní àwọn eléyàn wa nìyẹn ìkan tún wà ń bẹ̀ ní àbìkan tèmi tún wá ti fojú rí ó sábà wọ́pọ̀ láàrin àwa ẹ̀yìnlẹ́yà Áfíríkà tí nǹkan bá ń ṣe wá ká mọ́ ọdẹ má bẹ́ aṣọ béèyàn bá bóyìnbó ṣe bí nǹkan abẹ́rẹ́ ò ṣiṣẹ́ yóò sọ fún yín pé ìmọ̀ lè ṣe. àwọn láṣìírí. wọn ò láṣìírí wọn ó sọ gbogbo rẹ̀ ta ibi ó bá sì ti sọ gbogbo rẹ̀ ta ẹni tó bá ní nǹkan àbí méjì tó lè ṣe fún wọn ó sọ bí ìmọ̀ràn tó bá sì mú mọ̀ràn lò Ọlọ́run lè gbàbẹ̀ kó ràtúnṣe ṣùgbọ́n àwa gbogbo nǹkan ká mọ́ ọdẹ má bẹ́ aṣọ ni àwa dé má bẹ́ aṣọ títí tí nǹkan yóò fi wá kọjá àlà tí ò fi wá ní gbọ́ títúnṣe mọ́ ó yẹ ká mú yẹn kúrò nínú àwọn ìwà wa bí nǹkan bá ṣèyàn kéèyàn kéèta ẹ dákun nǹkan báyìí ló ń ṣe mí o ẹ ń bá ní nǹkan tó ní méjì tó mọ̀ kan tó mọ̀ méjì wọ́n fún yàn kódà bójá àwọn ìyá mi àgbà gan ni wọ́n wà ń díẹ̀ ẹ ń bá mọ̀nà tí wọ́n gbà fi bá àwọn ìyá àgbà àwọn náà ń gbẹ́ bẹ́ẹ̀. àwọn àmọ́ gbẹ́ bẹ́ẹ̀. ẹni tí wọ́n fi nǹkan ṣe nǹkan lòun náà ṣe kí wọ́n tó fi nǹkan ṣe. bó bá sì ti lọ sọ pé ẹ dákun ẹ̀yin ìyá ẹjọ́ ọmọdé ní í ṣe mí ò ìmọ̀ọ́mọ̀ o wọ́n sì sọ táwọn gbà lọ́wọ́ rẹ̀ wọ́n sì fún. àbí ó ti túbá. ó tó ti túbá wọ́n forí jì torí a pa àwọn nǹkan tiwa tì nígbà míì èèyàn ó lọ sí hospital wọ́n ní wọn ò rí nǹkan tí ń ṣe nígbà bá ti sọ pé wọn ò rí nǹkan tí ń ṣe èèyàn ṣé yẹn ò ti mọ̀ pé àwọn VIO agboolé ni wọ́n ti kọ lẹ́tà. àwọn ní ọ̀bẹ́ǹdì rẹ̀. àwọn ní ọ̀bẹ́ǹdì rẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti wá dẹ̀ rèé tó jẹ́ àwọn nǹkan tá a ti fojú di tó jẹ́ òun gan ni ó ṣe ìwòsàn fún èèyàn fún àpẹẹrẹ ẹni tí wọ́n bá ní kó wá jẹku ní ìsìn pé eku láṣẹ ó wá jẹku kò sẹ́ni tí yóò fẹ́ jẹku ṣùgbọ́n béèyàn bá lọlé babaláwo pé ẹ ṣe nǹkan fún mi àbó lọlé oníwòsàn wọn ò ní wọ́n ṣe àṣejẹ fún ọ àṣejẹ kí ló mọ̀ tí wọ́n ṣe fún ọ èèyàn mọ tó wà ń bẹ̀ bóyá eku ní jẹ torí gbẹ̀yàn bá ní olóyún aláboyún lóyún sínú tí wọ́n wá ní àwọn ṣe àṣejẹ fún aláboyún ó fẹ́ẹ̀ possible kó jẹ́ pé lára tí wọ́n fi ṣe àṣejẹ yẹn eku ẹ̀dá wà ń bẹ̀ torí ara tí wọ́n fi eku ẹ̀dá ṣe nìyẹn ṣùgbọ́n àákàn bó jẹ́ ìyá kan ló sì wá gbé wá lábúlé pé wọ́n ní pé ká pa eku ẹ̀dá yìí o kó mọ̀nà wá lówó ká ṣe o no èmi ò lè jẹ gbogbo orú nǹkan eku tó ń rìn nínú gọ́tà èmi ò lè jẹ gbogbo yẹn ṣùgbọ́n tí wọ́n bá pè é láṣejẹ tí wọ́n ní kó mú 500,000 wá yóò sanwó yóò ṣe èmi dé ìkíní nínú rẹ̀ ká sọ́ra fàtẹnujẹ
káwa náà mọ̀ sí rìn bèbè ibi tí wọ́n ti kàn wá ní nǹkan ọlọ́mọ bá ti a jẹ́. àmì àṣẹ ìdùnnú. ẹ ṣeun, ẹ jẹ́ kí n wá fi ìṣẹ́jú kan dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àtàlákòóso àtàtọ́kùn àti olóòtú ní DNC rédíò. ẹ múnú wa dùn, gbogbo bẹ́ẹ̀ ṣe múnú wa dùn náà ọlọ́run náà ó bá wa dùn yín nú. àmì àṣẹ ìdùnnú. ẹ rán wa létí ilé bẹ́ẹ̀ ṣe wá rántí ilé yẹn náà, bẹ́ẹ̀ ṣe wá rán wa létí ilé yẹn náà ọlọ́run ó bá wa rántí ẹ̀yin náà. àmì àṣẹ ìdùnnú. gbogbo nǹkan tí yín ti ń mí àti tí ò mí ìkankan ò ní bọ́ sọnù nú ẹ̀. àmì àṣẹ ìdùnnú. ẹ ní pẹ̀dín ẹ mọ lékún ni. àmì àṣẹ òjòjò ìṣòwò kó mọ̀ nájà kókó lára tá a lè àní wá yín tì tọmọtọmọ. àmì àṣẹ ẹ ṣeun, ẹ kálẹ́. ẹ ṣeun àdúpẹ́, ẹ ṣeun àdúpẹ́. àṣẹ tí ó rọ̀ mọ́ àṣẹ tí gùn torí pé ẹnu àṣẹ làlàgbà Adékúnlé Adéìtẹ́ ni wọ́n fi súre fún wa lórí ètò ìfura. Elédùmarè ó sì ti fàṣẹ sí Elédùmarè ti fàṣẹ sí, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Orí èmi àtolóòtú mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ìfura, ẹ ṣeun alàgbà Adékúnlé Adéìtẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ kórí fún wa, bẹ́ẹ̀ náà Elédùmarè ó sì jórí fẹ́yìn náà. àmọ́ rí yín bá ní lọ́pọ̀lọpọ̀ gbà, àmọ́ rí yín bá ní bàbá tí kò wájú, àmọ́ rí ìgbà tí wọ́n ìtẹ́ mọ̀, àmọ́ rí yín ẹ̀ tó bá lágbára ṣe ọlọ́run ọba. ìṣèwọ̀n dúpẹ́. ẹ̀ tún wò bí tí alàgbà Adékúnlé Adéìtẹ́ ẹ̀ tún wò bí tí wọ́n gbà wọlé, ẹ̀ tún wò bí tí wọ́n tún gbà fún ọ̀rọ̀ wá lórí ètò ìlera, lórí ìta àpàkọ́lé rẹ̀ tá a mú wá lọ́sẹ̀ yìí lórí ètò ìfura tá a pàkọ́lé rẹ̀ ní ìlera lọ́rọ̀. Bòmí mọ́ra lórúkọ tí wọ́n pè àrùn. Bòmí mọ́ra kí n pa ọ́ lórúkọ tí wọ́n pàrùn. ṣùgbọ́n tú mi lẹ̀, tú láṣìírí kó tú mi ta, kémi náà sì tú kaná lọ́rùn rẹ náà tó kọ̀ ń jẹ́. Léyìí àpò tó ṣe má bí aṣọ. Irú nǹkan ọ̀hún lọ́pọ̀lọpọ̀ ọgbà èèyàn pè ní ọ̀hún láìsàn bá ṣe èèyàn, téèyàn wá pọ̀ ẹ̀sán ọ̀hún téèyàn kò má bí aṣọ, téèyàn ké gbàjarè rẹ̀ ta lọ́dọ̀ àwọn tó lè fún ẹni bẹ́ẹ̀ tó lè fún wòsàn, tí ò ké gbàjarè rẹ̀ ta. Ìwọ àìsàn bẹ́ẹ̀, ìwọ àrùn bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó ṣe wípé ìyàn tẹ̀rù ẹ̀mí, ìyàn dẹ́mi irú ẹni bẹ́ẹ̀ légbodò. Wọ́n bá léèyàn mọ́ jéèwọ̀, bẹ́ẹ̀ ni ọ̀hún bá wá jéèwọ̀, tí wọ́n tún wá múrú ẹni bẹ́ẹ̀ tí wọ́n sọ pé ọ̀dà àti ní ọmọ jéèwọ̀ ó sì ti jéèwọ̀. ẹ̀rọ rèé gbẹ̀rọ̀, irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n á sọ wípé àfi dandan lá òun ò ní gba ẹ̀rọ, àfi dandan lá òun ò ní lo ẹ̀rọ tí wọ́n fún òun. Àìsàn ọ̀hún, àrùn ọ̀hún, èèyàn pàrọ̀ ẹni bẹ́ẹ̀ pọ̀lọpọ̀ gbà. Alẹ́ tí wọ́n ní ọwọ́ àjẹkùté, ìyá lẹ́yìn ọwọ́ àjẹkùté, ẹ̀jẹ̀ ní ọwọ́ àjọ̀fọ́n. Èkùté lé ní ìjọ̀fọ́n, ní ìwà àjọ̀fọ́n. Wọ́n lóun àjẹkùté, òun àjọ̀fọ́n. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó gbé tiwa ní òjò wa lójú, ọ̀pọ̀lọpọ̀ oògùn ìbò náà lò ní fún wa ń wòsàn, ní fún wa lera. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé àwọn bàbá wa lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà ṣe rìsáàjì tiwọn, wọ́n sì lọ́pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ náà, wọ́n náà ọ̀pọ̀lọpọ̀ àwọn òògùn bẹ́ẹ̀ náà téèyàn lè lò téèyàn ó sì ní ìlera pípé. Ẹni ara rẹ̀ le, wọ́n ní olùwòsàn
ẹni ara rẹ̀ lè kọ̀ wá dókítà bí kò sí pé ẹni tára rẹ̀ ò lé ẹni ara rẹ̀ ò dá ní wo oníṣègùn ẹni ara rẹ̀ bá dá òní di oníṣègùn. ẹ̀já tún gbàdé pín ẹ̀já tún pàwọ́ ìlera lọ tá a mú wa lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fúra. ìsinmi ń kọ́ ìsinmi tó jẹ́ wípé òun la dé borí ohun gbogbo. Bàbá sọ nípa ìlera ọmọnìyàn a gbọ́dọ̀ sọ nípa ìsinmi. Olówó sùn ọpọlọ rẹ̀ ò sùn. Olówó sùn ọpọlọ rẹ̀ ń ṣiṣẹ́. Olówó ló sùn fóònù ò sùn. Wọ́n lọ rè mójútó kọ́ńpìnì mi tí ń bẹ Lọ́ńdọ̀nù lọ́la. Ìgbà tí kò mẹ́ẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀. Kí n lọ rè ṣe mítìn pẹ̀lú àwọn business associate mi ní Germany. Ibẹ̀ ni wọ́n gbàdé Canada lọ́dọ̀ girlfriend mi. Ọ̀rọ̀ púpọ̀ mẹ́rin. Bàá kò mẹ́rin wọ́n sáré fẹsẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà kí n tó máa padà bọ̀ l'Amẹ́ríkà. Ó àrà ń pọ̀ wá béèrè. Eight 57 232 0137 lẹ́ẹ̀kì máa gbọ́ wa. Àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ dá ṣètò ẹ̀ fura 817 717 5685 lẹ́ẹ̀kì pè wọlé lẹ́ẹ̀kì láǹfààní àti bá wa dá ṣètò ẹ̀ fura. Lẹ́ẹ̀kì pè wọlé lẹ́ẹ̀kì láǹfààní àti contribute. Nọ́mbà tí mo pè lẹ́ẹ̀kì pè wá tí bá fẹ́ pè wọlé lẹ́yìn náà fẹ́ dá ṣètò ẹ̀ fura tẹ̀ ní nǹkan kan àbí méjì láti fi jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń gbé ètò ẹ̀ fura káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé káwọn náà tún jàǹfààní rẹ̀. Owó tó bomi ọgbọ́n òun lòún ń bẹ̀. 817 717 5685 lẹ́ẹ̀kì pè wọlé. Iṣẹ́ mẹ́ta lẹ́lòmíì ń ṣe papọ̀ lóòjọ́. Wákàtí kan èyí ò fi wa mọ́tò débi iṣẹ́ àkọ́kọ́. Yóò fi wákàtí kan àtààbọ̀ èyí ò fi wa mọ́tò padà débi iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì. Kọ̀fí ní ọmọ ọmọ lẹ́nu iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta níbi ó ti lọ rèé ṣiṣẹ́ ọdẹ mọ́júmọ́. Kò mẹ́kì owó lóòótọ́. Àmọ́ o ní sinmi. Tó o bá wá lulẹ̀ àìsàn gbìyànjú lójijì. Gbogbo owó tó o ti kó jọ lẹ́nu iṣẹ́ tó o ti nísinmi ọ̀hún níbo lorúkọ ọ̀nà gbogbo owó ọ̀hún sí. Àrà ń fẹ́ sinmi. Ìsinmi ṣe pàtàkì bá a bá sọ̀rọ̀ nípa ìlera lọ́rọ̀. Ìsinmi ó ṣe pàtàkì. Níbi ìdánilẹ́kọ̀ọ́ tá a ní ó jẹ́ òdì mímọ̀ fún wa wípé oorun nìkan ló lè ṣẹ́gun fatigue. Bẹ́ẹ̀ bá léèyàn ní fatigue ni ọ̀nà wípé èèyàn ọ̀rẹ́ èèyàn nítorí àìsàn ọ̀rẹ́ èèyàn ìrẹ̀tọ́ rẹ̀ ààrẹ èèyàn tí ò lé nítorí àìsàn lọ́fà. Wọ́n yóò fi mọ́mọ́ wípé oorun nìkan ló lè ṣẹ́gun fatigue ọ̀hún. Béèyàn mu kọfí kọ́ọ̀bù béèyàn mu kọfí kọ́ọ̀bù 10
kò sí tó lè ṣe. Pàápàá béèyàn bá wá ń jẹ́ tí ń wà mọ́tò wọ́n ní béèyàn bá ní fàtíìgì torí ó ti rẹ̀ ẹni ọ̀hún ti ṣiṣẹ́ ó ti rẹ̀ pàápàá ó wá nídìí oorun. Inú ìdánilẹ́kọ̀ọ́ tá a ní kírú ẹ̀ níbẹ̀ ọ̀pá ìṣẹ́gbẹ́ kan ó sì fòrùn ráńpẹ́ ó fi rẹ̀ jú oorun ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ó wù ẹni bẹ́ẹ̀ bá wá sùn yóò tún á fún ẹni bẹ́ẹ̀ lókun yóò tún fún un lálàáfíà láti lè rìnrìn àjò wákàtí méjì sí. Ṣẹ̀wárí wípé ìsinmi ó ṣe pàtàkì bá a sọ nípa ìlera ẹ̀dá. Ìsinmi ó ṣe kókó bá a bá sọ nípa ìlera lọ́rọ̀. Ìdùmarè ò ní já àwọn kò ní já àwọn ògbówó lọ́wọ́ kò ní já àwọn ògbówó lé lọ́wọ́ tí a o. Àtẹ̀yìn àtàwa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ẹ Fura ní BNC rédíò. Àwa ò ní dùbúlẹ̀ àìsàn, àwa ò ní ṣàárẹ̀ o. Àìsàn sì ní ṣe wá pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Gbogbo ẹni tó wá wà ní dùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ Olódùmarè ó fún yín ní ìwòsàn pípé. Ẹsẹ̀ ara yín lẹ́sìn fi rìn jáde ẹsẹ̀ ara yín lẹ́sìn rìn jáde ní ọsibítù pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Àwa tá a wá lókun tá a sì ní ìlera pípé ẹ̀já sọ̀sẹ̀ o. Ìjímèrè sọ́gígùn bí Yorùbá dì í ní ìjímèrè sọ́gígùn kọ́ mọ́ bá ògì aládìí. Ìjímèrè sọ́gígùn mo lè gòkè mo lè sọ mo lè tàpá mo lè fọ́n. Ara ní fàbọ̀ sí. Ara bá wá béèrè fún sinmi ẹ̀jẹ̀ afárá ní sinmi ẹ̀mẹ́jì àwọ̀tà létí fún sinmi. Ìsinmi gangan tára béèrè fún ìyẹn ẹ̀jẹ̀ afárá. Bá a ti sọ lórí ètò lọ́sẹ̀ tó kọjá lórí ìta àmúwá lórí ètò ìtura lọ́sẹ̀ tó kọjá. Wákàtí mẹ́jọ ni làwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ìlera wọ́n ní kéèyàn fi sùn nínú wákàtí mẹ́rìnlélógún tí ń pẹ́ nínú ọjọ́ kan ṣoṣo. Bá a ti yànnàná rẹ̀ tá a sì fi amọ̀ ìgbà àti àkókò lórí ètò Ẹ Fura lọ́sẹ̀ tó kọjá. Gẹ́gẹ́ bá a ti sọ fún wa nǹkan àmọ́ mú wá ní sáà yìí tó ní ṣe pẹ̀lú àtìníláàtọ̀ ọmọ ẹ̀dá láyé tó ní ṣe pẹ̀lú àtìlògbà ọmọ ẹ̀dá láyé pẹ̀lú ìrọ̀rùn láàmú gbéyẹ̀wò ní sáà yìí lórí ètò Ẹ Fura. Bára bá béèrè fún sinmi ẹ̀já fara ní sinmi ká lè bá a nílera pípé ká lè bá a dókòó pípé àti lè ṣiṣẹ́. Ẹni ẹlẹ́ni ò ní kéré iṣẹ́ wa lọ́wọ́ ẹni ẹlẹ́ni ò ní kéré iṣẹ́ wa o. Gbogbo ó jẹ́jẹ́ wa tá a fọ̀sán ṣe tá a fòru ṣe tá a ṣe láàárọ̀ wàhálà lọ́sàn-án wàhálà lálẹ́ nínú òjò nínú ẹ̀rùn nínú òtútù nínú ọyẹ́ lágbára aláwọ̀ tàbí ẹnikẹ́ni ò ní kéré iṣẹ́ wa. Ẹ̀jẹ̀ àfura ká sì máa fara nísinmi. Ẹ̀jẹ̀ àfura lórí ohunkóhun tó bá ní í ṣe pẹ̀lú ìlera wa bóyá lórí nǹkan jẹ
bóyá lórí ìrìn tá à ń rìn, bóyá lórí ìrìn tá à ń gbádùn, bóyá lórí ìrìn tá à ń ṣe, ẹ má jẹ́ á fàṣejù ṣe é kó má bàa lòdì sí ìlera ara wa. Ẹ jẹ́ á ṣe nǹkan ọ̀hún níwọ̀ntúnwọ̀nsì. Ẹ jẹ́ á ṣe nǹkan ọ̀hún ní déédéé bó ti yẹ ká ṣe é, pàápàá tí nǹkan ọ̀hún bá ní í ṣe pẹ̀lú ìlera wa. Ìlera tí ó pè ìkìlọ̀ kíkìlọ̀ tí wọ́n bá wá fún wa lórí ohunkóhun, bóyá lórí ìta ń jẹ, bóyá lórí ìta ń mu, ìnájọ́ sọ̀rọ̀ gbogbo lẹ́ẹ̀kan. Àní kéèyàn má ṣe fàájì, ṣùgbọ́n tá à ń wí ni wípé àṣejù ohun gbogbo ó burú, ó sì ní nǹkan bá ẹ̀dá kọ̀ọ̀kan, ẹ̀dá ọmọ adarí ohun kọ̀ọ̀kan, ó ní nǹkan bá wà lára mu, ó ní nǹkan bá wà lẹ́jẹ̀ mu. Bí a bá wá sọ fún yẹn, tí dókítà bá wá sọ fún yẹn, àbá àwọn èèyàn gbá yẹn mọ̀ràn pé irú nǹkan báyìí yàgò fún nǹkan ọ̀hún, àṣejù rẹ ti ń pọ̀jù lórí nǹkan yìí, lemọ́lemọ́ rẹ ti ń pọ̀jù lórí nǹkan yìí. Ẹ̀já gbọ́ kìlọ̀, ẹ̀já gbọ́ kìlọ̀. Ọ̀rọ̀ wọn má bàa wá dàbí ọ̀rọ̀ àgétí ajá. Àgétí ajá tétí rẹ̀ ti gé, tó wá ṣẹ̀ṣẹ̀ lọ rèé mọ́bẹ tó ṣẹ̀ṣẹ̀ lọ rèé fi pamọ́. Ajá tétí rẹ̀ ti gé, wọ́n ti fọ̀bẹ, wọ́n ti gé létí, ó wá ṣẹ̀ṣẹ̀ wá mọ́bẹ, ó wá ṣẹ̀ṣẹ̀ lọ rèé fọ̀bẹ òun pamọ́. Tẹ̀rí wípé ó ti bọ́, ó sì ti jù. Ẹ má wàá jọ́rọ̀ tiwa, ẹ má jẹ́ ó dàbí ọ̀rọ̀ àgétí ajá. Ẹ̀já gbọ́ kìlọ̀, ẹ̀já ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì. Ẹ jẹ́ kí ìlera wa kó jẹ wá lógún. Ẹ jẹ́ ká láàfíà nínú àgọ́ ara wa. Ẹ jẹ́ ó ṣe pàtàkì lóòkan àyà wa. Ẹ má jẹ́ ń tà lé kó gbàlera wa sọnù lọ́wọ́ wa. Ẹ má jẹ́ ń tà ń jẹ, ẹ má jẹ́ ó ṣàkóbá fún ìlera ara wa. Ẹ má jẹ́ ń tà ń mu, ẹ má jẹ́ ó kó bómi ara àtẹ̀jẹ́ ara wa. Àwa tá a bá wá ti lùgbàdì irú nǹkan bẹ́ẹ̀, ẹ̀já sọ pé ẹni tí nǹkan jẹ yẹn ti sọ fún pé irú nǹkan bẹ́ẹ̀ kò bá lára mu. Ẹ̀já yàgò fún irú nǹkan bẹ́ẹ̀. Yẹn bá lẹ́yìn ọ̀jẹ̀yọ̀ níwọ̀ntúnwọ̀nsì, ẹ̀jẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ọ̀jẹ̀yọ̀ níwọ̀ntúnwọ̀nsì. Kódà yẹn bá lẹ́yìn ọmọ ìjẹyọ̀ rárá, kí irú ẹni bẹ́ẹ̀ yàgò fún yọ̀ jíjẹ. Kì í ṣe nítorí ìdí méjì, nítorí ìlera ara rẹ̀ ni. Pánsá ò fura, pánsá jáná, àjà ò fura, àjà jì, onílé tí ọba fura, olè kò lẹ́rù lọ ni. Ẹ tún dé ìdókè lọ́nà, kò tún padà bọ̀. Má ṣe lògùn without doctor's prescription. Mo tẹnumọ́, call on doctor's attention if you need solution. Mo tẹnumọ́, too much is given, much is expected. Ìlera lọ́rọ̀, ìlera lọ́rọ̀. Sátidé aláboyún ẹ múra o. Bó bá ṣe bí ẹni bá rẹ̀ àbíkọ́jú máa ṣú. Ìlera lọ́rọ̀ làmúwá lọ́sẹ̀ yìí
lórí ètò ẹ̀fúra. Oníyàn ẹ̀ ṣe, ọlọ́kà ẹ̀ ṣe, ẹ̀yin tẹ́ ẹ̀ bá wàá fìfẹ́ jẹ́ náà ẹ̀ ṣe ẹ̀kú àìbínú. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀fúra tẹ̀ ń tẹ́sí DSC rédíò. À ń rọ́wọ́ yín bẹ́ẹ̀ tí ń sẹ́ẹ̀dì gbogbo text message tẹ́ ẹ̀ sẹ́ẹ̀dì sí wa gbogbo ẹ̀ là ń rí. Àtẹ̀yin tẹ́ ń pè wọlé lórí ètò ẹ̀fúra, àtẹ̀yin tó ṣe wípé àárín ọ̀sẹ̀ lẹ máa ń pè wá tẹ́ mọ́ jẹ́ a mọ̀ pé ẹ̀gbẹ́ ètò ẹ̀fúra pé ẹ̀jẹ̀ gbàgbọ́ ètò ẹ̀fúra ní DSC rédíò. Gbogbo yín náà la dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun, ẹ kú ìfẹ́ wa, ẹ kú ìfẹ́ Ọlọ́run ọba tẹ́ ẹ ní. Àtìlé àtọ̀nà yín, ìbànújẹ́ òkè báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Àti wá lọ́sẹ̀ yìí, àti mú wá gbẹlẹ́dù àti ní àmú wá, àti yànnà náà rẹ̀, Olódùmarè tì ní àyànnà náà rẹ̀, àti pìyàmọ́ rẹ̀. Wọ́n bá aláwùrà bí tì ní ká pìyàmọ́ rẹ̀ lọ́sẹ̀ yìí. A sì fi pàbí ayàbìdún tá a mú wá tá a pàkọ́lé rẹ̀ ní ìlera lọ́rọ̀. Àti pàbí àti yàbìdún rẹ̀ lọ́sẹ̀ yìí. A tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú àpọ̀tún ètò ẹ̀fúra. Ìtẹ́lẹ́dù àbátúndé amúwá fún níjọ́ mẹ́jọ. A tún mú wá, a tún yànnà náà rẹ̀, a pìyàmọ́ rẹ̀, a sì pàbí ayàbìdún rẹ̀ lórí ètò ẹ̀fúra. Aláàjì Kéṣì Bádùn lólóòtú mi. Aláàjì Kéṣì Bádùn lólóòtú ètò ẹ̀fúra ní DSC rédíò. Èmi Olúwaṣèyí àti wọnú Ọláyéròkun, ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé. Èmi náà látọ́kùn ètò ẹ̀fúra. Ǹjẹ́ títí ìjọ́ mẹ́jọ, ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Igi kì í já lókun, ó pàrà lé. Àjà ò ní jìn kó pèrò ọ̀nà. Pípẹ́ lọ́mọ wú pẹ́ nílé àárọ̀. Àwọ̀ fọwọ́ pawú, a sì fèrèjì tó bì. Kéwékéwé ò ní káwé ìwé tiwa lọ. Ṣàgbàṣàgbà ò sì ní ṣàwà àgbà. Àṣàkú àwòdì àrùn kò ní gbé wa lọ́mọ lọ láṣẹ Ọlọ́run ọba. Ilé ìyá ó tún jọ mẹ́jọ. Àjò lè dodo kó dídẹ má lè wò ó. Kò sí bó ṣe lè jẹ́ ajá ó padà já. Ẹ̀tọ́ dandan ní fakùkọ wípé kó kọ́. Ìran ràjòràjò ló ń padà sílé. Ewúrẹ́ bá jẹ lọ, á padà sílé. Bàgùntàn bá jẹ lọ, á padà sílé rẹ̀. Bọ́kọ̀rọ̀ kùn bò rọ̀ṣà ó máa dé bùdé padà.